so nǹkan tá à ń sọ lẹ́yìn náà ni pé ẹgbẹ́ òkùnkùn ní Islam ṣé ẹ mọ̀. Kò ń ṣẹgbẹ́ òkùnkùn. How? ok ṣé àwọn tó máa ń ṣe ẹgbẹ́ òkùnkùn yẹn tán bóyá tán ń ṣe ààyè àbí ẹyẹ tán bá náwọn ò ṣe mọ́ báwọn ò ṣẹgbẹ́ yẹn mọ́ kí ni ìdájọ́ wọn. I don't know. Èmi mo mọ anything pa yẹn. So ok nǹkan ṣe pé ẹgbẹ́ òkùnkùn one door ló ní and is entrance door once tẹ́ bá ti wọlé there is no exit ṣe get èèyàn tó bá náà wọn ò ṣe mọ́ ẹgbẹ́ òkùnkùn wọn ní kàn pa á ni ṣó yẹ yín ṣó yẹ kí wọ́n á bí yín báyìí bẹ́ẹ̀ ń ṣe Islam yìí ní ìlú tó ti ń lo Sharia tẹ́ ti ń lo òfin Islam gangan tẹ́ bá ní ẹ ò ṣe Islam mọ́ kí ni òfin kí ni ìjìyà ẹ̀ nínú Sharia. ní ìlú wo? kí ni ìjìyà ẹ̀ nínú Sharia wípé ẹ ò ṣe Islam mọ́ gbójú yín ti là ẹ wá ní ẹ ò ṣe Islam mọ́. Ṣé níbi tójú láde yín sìn? ìlú tí wọ́n bá ti ń lo Sharia tí wọ́n ti ń lo òfin Islam. ìlú wo lọ ti ń lo òfin Islam? bí ilẹ̀ Haúsá bí Sokoto ọ̀dà wọn ń lo Sharia ń bẹ̀ so àwọn ìlú tí wọ́n bá ti ń lo Sharia. èmi ò gbé bẹ́ẹ̀ náà so mi ò mọ̀ bí mi ò sọ fún yín wípé ẹ gbé bẹ́ẹ̀ only Sharia is you cannot separate Sharia from Islam. Okay? So Sharia is part of Islam. Tí ẹ̀yin Mùsùlùmí bá ti pọ̀ ẹ máa béèrè fún Sharia wípé ẹ fẹ́ Sharia law. Tẹ́ bá jẹ́ òní ilẹ̀ Yorùbá náà wọ́n ti believe àwọn ti pọ̀ now they are now saying we Sharia law we want Sharia council we want Sharia kíní kan so now tẹ́ bá ti ń lo Sharia law ẹni tó bá náà wọn ò ṣe Islam mọ́ kí ni ìjìyà ẹ̀ nínú òfin Sharia. èmi ò mọ anything pa Sharia law. All right. Ṣé Big Joe wà ń bẹ̀? Òpin tó wà ń bẹ̀. Idol TV. A máa ń ní ìdẹni tó bá wà active mi mọ́. Idol TV wà ń bẹ̀. Idol TV Sunna ní sáì 4059 ní kẹ́sì gbé wá. Idol TV. Sunna ní sáì 4059. So ẹ̀yin èèyàn wa bí ẹ̀yin tí mo fẹ́ kí. ẹ má bínú ṣé mo lè sọ nǹkan kan. ẹ ṣì máa sọ̀rọ̀. Because ẹ ṣì máa sọ̀rọ̀. So backup page yìí òun ni máa fi wá live báyìí so where in case àwọn tó bá tí ó pé notification wọn ti tan notification ẹ lọ tan notification orí ẹ lọ tan notification yín eléyìí ni máa fi wá live sí this backup page mo fẹ́ kí eléyìí kó sinmi wọ́n ti flag mi wọ́n ti send kíní sí mi pé anything báyìí wọ́n máa ban ẹ̀ so màá kàn máa drop videos orí account yẹn ni so Sunna Nisai 4059. Bá yín gbé wá sí. ṣé mo lè sọ̀rọ̀ kẹ́ tó bẹ̀rẹ̀ nǹkan tó fẹ́ bẹ̀rẹ̀? All right, ẹ sọ̀rọ̀. Because tó bá ń wo program mi nígbà míì ṣé kò yí ẹ̀yin tẹ́ ń try láti sọ̀rọ̀ àbí correct èèyàn àbí nǹkan kan why tó ṣe máa ń wà aggressive? Ẹ má bínú a ò dọ́gba. Okay. Àwọn àfáà náà máa ń wà aggressive nígbà mi. I got nothing to do with àwọn àfáà. Èèyàn kan lè sọ pé bákan nìyẹn kan máa ṣe live life bákan nìyẹn kan máa ṣe. You understand? Ẹ má bínú. So ẹ bá wa ka àdìtì. Ẹ kà sókè o ká lè mọ̀ pé ń kà kí everywhere máa silence. Tèmi lẹ́ ń bá sọ̀rọ̀. Ẹ nà Mr. Dauda ẹ bá wa kà. Ẹ lè tẹ́ bá lè ka Arabic ẹ lè ka English wà ń bẹ̀. Báwo ni hold on. Báwo ṣe? Hold on. Shall I zoom echo a bigger? I can't see properly. Rí ara. No, I'm going to need the message of Kinikon SWA something like that. The messenger of Allah said. However, whoever. Okay, whoever changes religion is what? Whoever changes his religion. Kill him. So ẹni tó bá nǹkan tó wà ní Islam ni pé ẹni tó bá fi ẹ̀sìn Islam lẹ̀ wọ́n nìkan pa á ni so ṣé ẹgbẹ́ òkùnkùn ní Islam ni. No. Kí wá ló jẹ́ pé ẹni tó ní wọn ṣe Islam mọ́ wọ́n nìkan pa á. Ṣé rí gbogbo ṣe rí nǹkan tèmi rí sí nǹkan tó wà nílẹ̀ we know good from bad. We know good from bad. Tó bá pé you know good from bad ẹ ò ní ṣe Islam.
because Islam is bad. Check it. Wow. Islam ó máa ń preach hatred. Kẹ́ kórìíra àwọn èèyàn. Kẹ́ kórìíra ara ilé yín. Islam ó máa ní kẹ́ máa fẹ́ ọmọ kékeré. Ṣé ká fẹ́ ọmọ kékeré ṣó dá? Is it good or bad? Ká fẹ́ ọmọ ọdún márùn-ún ká dẹ̀ máa bá sùn. Is it good or bad? That's bad. That's bad. So if truly you know the right from wrong, you won't do Islam because Islam is bad. Yeah, but bí ọ̀rọ̀ ta sọ last 2 weeks náà ni tí mo wá sẹ́ mo ṣe dúró lórí ọ̀rọ̀ mi ni pé níbi tí ilé ayé tó dé yìí, we know good from bad, we pick the good ones, you understand, like okay inú àwọn ẹbí tèmi o àbí àwọn tó tọ́ àwa dàgbà nǹkan tó kọ́ wa rè which táwa ń lò, you understand, àwọn èèyàn náà wà ní Christianity ó wà ní Muslim ó wà ní other side náà ó wà, so we do different things and you know. Mombo Big Juice, it just shows that you are not a good Muslim. I am a good Muslim. What do you mean I'm not a good Muslim? You cannot just come and say I'm not a good Muslim. How? You don't know me. Again, delay. If truly, because of àwọn nǹkan tá à ń sọ yìí, inú Quran láti mú jáde, inú Quran, inú Hadith láti mú jáde. So tó bá pé Muslim ní, you have to follow what is in the Quran and Hadith. Sunnah of Muhammad. You have to. You don't have to follow. Let me tell you something. You don't understand. If you don't have to follow, it means you are not a Muslim. I'm a Muslim. Let me tell you, I'm a Muslim. Yeah, it's just like teaching about coin in Koni school. This is how I want it to be. These words, do it like explain it on your own way. You don't have to follow. You go on your own way, like, oh, this is, I know this is not good, this is not good, this is not good. Yeah, go on. Sharing Islam, as a Quran zombie, is not how you practice your Islam. Call one zombie. Nǹkan tí Allah àti Muhammad, nǹkan tí ẹ̀sìn yẹn, the total package of Islam, làwọn zombie báyìí. Tó bá pè kàn ní package. ẹ lè decide láti jẹ́ pé wájú lèmi fẹ́ wájú mo like ẹlòmíì lè decide pé ẹ̀gbẹ́ yẹn ṣe rí rọgọdán lèmi like ẹlòmíì lè ní orí ẹ̀ lèmi like but the total package Islam làwa ń ṣàlàyé ń bì báyìí la lè jẹ́ kẹ́ ẹ mọ̀ kò ń ṣe pé bí Mr. Dauda àti family ẹ̀ bí wọ́n ṣe ń ṣe Islam àbí bí èmi bí mo ṣe choose láti ṣe Islam bẹ́ẹ̀ ṣe choose Islam it is your own opinion and your own bẹ́ẹ̀ ṣe rí but báwo ni Allah àti Muhammadi báwo ni wọ́n ṣe rí Islam so this is not about your own personal Islam. ẹ ṣe tí bàbá bá bíyàn nulẹ̀ tí bàbá yàn ń wù àkà àbò ń ṣe bákan ọmọ máa tẹ̀lé ni. Yeah, that's what we are now telling you. BMS Baba ṣe wà ń sìn hold on. BMS Baba ṣe wà ń sìn that you guys are with him and bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ pé kínní ṣé dandan lẹ máa mú ìwà MS Baba ni. Ó máa ń sọ fún yín pé sà this ideology tẹ fi wí pókè ẹ mo lè má mélè it is dangerous in our society. This is the reason. Tẹ́yìn bá feel like nínú Islam wọ́n kọ́ ó wà níwèé yẹn nínú ideology ẹ̀fẹ́ tó bá fi Islam sílẹ̀ ọ̀pá ẹ̀yin feel like pé ẹ̀yẹ ò right èmi ò lè ṣe other people will do it wọ́n máa fẹ́ ṣe the full sínú ànábì. That's why we need to be educated. Bí ọ̀rọ̀ tí ẹ sọ bí ọ̀rọ̀ tí wọ́n máa kọ́ ẹni sùúrù wọ́n máa kọ́ ẹni sùúrù ẹ̀yin náà ẹni sùúrù. Ẹ̀yin ni kẹ́ ní sùúrù ẹ jẹ́ kí Big Jose délẹ̀ irọ́ báwo Big Jose gbọ́n sókè jù. It is dangerous in our society. Ó kò dàbẹ́ ni pé ẹ sùn ẹ wá fi ejò sórí òrùlé ẹ dẹ̀ kó àwọn ọmọ yín kó àwọn máa sùn ejò dẹ̀ wà lórí òrùlé ẹ wá sọ fún ààyè ọmọ mi ejò kan wà lórí òrùlé o ẹ̀yin ẹ máa ṣílẹ̀kùn o. What if ejò gba orí òrùlé ó jábọ́ sínú ilé? So this Quran, this Islam, it is a snake
even more than a snake, lion, ìkòkò ajégunjẹran, òun ni Islam ní society wa tó fẹ́ swallow wa. So tẹ́yìn bá mèrè ń sá tẹ́ mọ ìkòkò ajégunjẹran ẹ̀yin mọ̀ bẹ́ ṣe lè dodge ẹ̀. What if other people, and which is gbogbo nǹkan tá à ń kà bí ó ń ṣẹlẹ̀ ní north ẹ̀ sọ pé ẹni pé rí at least ẹ̀ ń sọ̀rọ̀ bẹni tó wà lẹ́lẹ̀ àbí ẹni tó ń ṣe kínní ẹ̀ lè sọ fún mi pé ẹ̀ gbọ́ rí wípé èèyàn fi Islam lẹ̀ wọ́n dẹ̀ pa ẹ̀ lè sọ pé ẹ̀ gbọ́ nǹkan tó ń ṣe fún Deborah. At least you have your phone. You won't say you did not hear, except if you decide to just close your eyes when you see it. So kí lẹ̀ ń sọ sà? Tẹ̀síwájú o. Dada, you can speak. Hello. Muted me. Sorry, one of you muted me. I'm also Latin Connie. They muted me. I don't even know. Sorry. Okay, Yes. one of them muted me. I can't muted. Were lost by. Okay, so understand. We know good from the bad. We know this is not good. This is not good. Understand? Like we were last time, no. Me change. You understand? I will still practice what I believe. Oh, this is my faith. I will go on. All right. Mo ti understand yín. Mo ń bọ̀ Big Joes. Ẹ̀yin fẹ́ practice Islam tí Islam tí yín tẹ̀yin fẹ́ máa ṣe kò kí ń ṣe Islam tí Allah ní káwọn èèyàn. No, the same Islam. Ẹ ṣe sùúrù, I'm going to practice. ẹ jẹ́ kí n délẹ̀ sà. Ẹ jẹ́ kí n délẹ̀. Islam. Ẹ jẹ́ kí n délẹ̀ sẹ́. So you're telling me pé nǹkan tó wà nínú Islam all from A to Z is just hold on, sir. Ẹ ṣe torí ẹ̀ náà ṣe mú ìtúyẹn ẹ jẹ́ kí n délẹ̀. Nǹkan tó wà nínú Islam gangan máa ṣàlàyé fún yín. Nǹkan tẹ́yin fẹ́ ṣe gangan máa sọ. Nǹkan tẹ́yin fẹ́ ṣe ni pé kẹ́ ẹ máa practice Islam, kẹ́ ẹ máa kírun, kẹ́ ẹ dẹ̀ nífẹ̀ẹ́ àwọn ọ̀rẹ́ yín, àwọn tí ò bá kí ń ṣe Muslim, kẹ́ ẹ like wọn, kẹ́ ẹ nífẹ̀ẹ́ wọn, tó bá need help, kẹ́ ẹ assist wọn, kẹ́ ẹ ṣe normal thing, kẹ́ ẹ humanity, kẹ́ ẹ ní humanity. Nǹkan tẹ́yin fẹ́ ṣe nìyẹn. But nǹkan tó wà nínú Islam is against humanity. Nǹkan tó wà nínú Islam ni pé ìyá ẹ bàbá ẹ tí ò bá ti ṣe Islam ẹ pa, ẹ kórìíra wọn. Àwọn ọ̀rẹ́ ẹ tí ò bá ṣe Islam ẹ kórìíra wọn. Ṣé understand? Ẹni tó bá ń ṣe Islam tó bá ní ohun ò ṣe mọ́ ẹ pa. Ẹni tó bá bú mú ọmọ jù lọ́dọ̀ yín tẹ̀dẹ̀ lẹ́gbẹ̀ẹ́ yín tẹ̀dẹ̀ jẹ́ mùsùlùmí tẹ̀ bá lọ́bẹ lọ́wọ́ ẹ gún pa, ẹ pa. Pípa tẹ̀ ń pa yẹn ẹ̀ ń ṣe jihad ni. Ó máa jẹ́ kẹ́ ẹ lè wọ àlùjànnà irọ́ tí wọ́n sọ pé ẹ fẹ́ wọ̀. So ìkan lẹ máa mú bẹ̀ ẹ fẹ́ ní humanity. Ó túmọ̀ sí pé once tẹ bá fẹ́ practice humanity you are no more a Muslim. Now tẹ bá fẹ́ practice humanity dẹ̀ kì í ṣe Muslim yẹn. Àwọn real Muslim wọ́n tún máa pa ẹ̀yin náà. Ìyẹn àwọn Salafiyya. Wọ́n tó bá rí yín wọ́n á pa yín pé ìwọ ló ń nífẹ̀ẹ́ kèfèrí. Tí Allah dẹ̀ sọ pé a ò gbọdọ̀ nífẹ̀ẹ́ kèfèrí. So wọ́n máa pa ẹ̀yin náà. So ìkan lẹ máa mú bẹ̀. Ìdá kí ẹ ṣe real Muslim. Kẹ́ ẹ kórìíra àwọn èèyàn yín tí wọn kì í ṣe Muslim, àwọn ọ̀rẹ́ yín. Kẹ́ ẹ dẹ̀ máa pààyàn lọ díjọ́ tí ọwọ́ pálábá yín bá ségi. Tàbí kẹ́ ẹ practice humanity bẹ́ẹ̀ sọ pé ẹ fẹ́ practice humanity yìí. Kí àwọn Salafiyya kí tó bá ti rí yín kí wọ́n dẹ̀ pa yín. Ìkan lẹ máa mú bẹ̀. Tàbí kẹ́ ẹ kúrò ní Islam. Kọ́ kú mọ̀ pé ẹ kì í ṣe mùsùlùmí o. Tẹ́yin náà bá tẹ̀ ti free tẹ̀ ti kúrò ní Islam tẹ̀ ti ń ṣe àṣà àti ìṣe yín tẹ̀ ti padà lọ lé yín, orúkọ yín tẹ̀ ti yí padà tẹ̀ jẹ́ Dáúdà mọ̀ tẹ̀ ń jẹ́ orúkọ Yorùbá. Tẹ̀ wá bẹ̀rẹ̀ sí sọ fáwọn ọ̀rẹ́ sí náà tó jẹ́ mùsùlùmí pé àlàyé Islam tó ń ṣe yẹn ẹgbẹ́ òkùnkùn ni o, ẹ̀sìn àwọn apààyàn ni o. Tẹ́yin náà wá ń tú àwọn èèyàn lẹ̀. Ìyẹn ni pé ẹ máa bá Ọlọ́run, ẹ máa bọ́ Ọlọ́run lé, ẹ máa rí dáadáa àti láyé àti lọ́run. Àmọ́ wípé o wà nínú Islam, ò ń gbọ́ ọ̀rọ̀ wa, à ń jẹ́ kó yẹ pé orí burúkú ni Islam, ẹ̀sìn àwọn apààyàn ni Islam. Ó tún wá sọ pé o ò fẹ́ filẹ̀, o fẹ́ máa ṣe Islam. O lè bọ́ Ọlọ́run lé o, kò ń ṣèpè o.
Irọ́ understand so gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí o. ìkànnì máa mú bẹ́ẹ̀ o Mr. Dauda Irọ́ ṣé ẹ fẹ́ máa pa àwọn èèyàn lọ fàálà ni àbí ẹ fẹ́ practice humanity àwọn kò sàlàfíà tó sẹ́ni bá tó ń rí pààyàn yín pa kọ̀ọ̀kan, yín kò sẹ́ni tó ń pààyàn kọ̀ọ̀kan fún èèyàn nǹkan tó kọ̀ọ̀kan. wà nù kúránì yín là ń sọ fún yín yẹn kúránì Irọ́ kẹ́ kò sẹ́ni pààyàn tó ń pààyàn kọ̀ọ̀kan fún èèyàn kọ̀ọ̀kan. I don't kúránì believe that. kẹ́ pààyàn Kò sọ bẹ́ẹ̀. ẹ jẹ́ bá mi gbé kúránì 95 wa Irọ́ kò sọ bẹ́ẹ̀. ẹ má wọlé ẹ gbé kúránì 95 Ẹ̀yin wa bẹ́ẹ̀ kan ń sọ àsọdùn. àwa Kò kọ́ sọ bẹ́ẹ̀. ẹ fún ara yín lè máa kà fún ara yín lè máa kà ó tiẹ̀ ti gbé kan wá fún yín gan lẹ́ẹ̀kan wọ́n gbé 489 wá lẹ́ẹ̀kan 489 yẹn idol 489 yẹn lè máa dá padà síbẹ̀ fún wọn wọ́n ní ká jẹ́ kẹ́ ká Arabic ẹ̀wọ̀n mọ́ Arabic ẹ gbé 489 yẹn padà wá ó dàbí ti gbé wá lẹ́ẹ̀kan idol ẹ wá rí nǹkan tó kẹ́ ẹ lè rí nǹkan tí Allah ní kẹ́ máa ṣe Allah ní kẹ́ máa pààyàn ni ẹ̀sìn àwọn apààyàn ni ẹ̀sìn àwọn Boko Haram ó yẹ ká Quran nìyí Mr. ó dàbí sọ pé ẹ ò rí gan ẹni yóò ẹni iná òun ò rí ṣé ẹ ní Quran lọ́dọ̀ yín Wọ́n ń gbọ́ yín. ṣé ẹ ní Quran lọ́dọ̀ yín Kílẹ̀ bàtà. Oh God. ó clear náà ó yẹ ká kí nìyẹn ṣe Ó kọ̀ wà tiny ni. I think I'm not seeing fire anymore, you know. Mo ò ríran dáadáa mọ́ bẹ́ẹ̀ yẹn. Mo ń bọ̀. ẹ ká kúlẹ̀ aláwọ̀ mẹ́ta sún kẹ́ sọ́wọ́ kẹ́ fi bọ́jú Gbogbo tẹ́ ń sọ yẹn, àwa wílẹ̀ ń fi gbogbo tẹ́ ń ṣe yẹn. àwáwí kọ́nà ṣé wọ́n sọ pé nǹkan tẹ́ bá kà náà Quran ó máa ṣiṣẹ́ ṣé wọ́n ní nǹkan tó bá rán fatia ló máa ṣe ẹ ká fatia Ṣẹ́rí gbà mí wà. ẹ Tẹ́ dúró bá Mr. Dada ń ìbílẹ̀ sí wá náà sọ̀rọ̀, tẹ́ bá ń ìbílẹ̀ sí wá ọmọ bo ní ọmọ bó lẹ́yìn. tèmi ọmọ Abẹ́òkúta lè mi MS bàbá ń kọ́ ọmọ bó ní MS bàbá. ms bàbá náà ló ń sọ̀rọ̀ ọmọ Abẹ́òkúta ni mí Ọmọ Abẹ́òkúta lèmi náà. apá abúlé Abẹ́òkúta lọ́dọ̀ yín Ibi tẹ́ ti wá lèmi náà ti wá. tẹ́ ẹ̀ ń wá ìmì ni definitely ẹ kàn Mo ò wáyé ní ṣé mo lè sọ tí bá lọ́wọ́ Abẹ́òkúta ni mí. ó yá ibo mo ti wá lábẹ́òkúta Ẹ̀ náà ni mo ń béèrè. ibo lèmi ti wá Àìmí ò mọ̀. ẹ̀yẹ sọ pé Ẹ lè ju kí lórúkọ ẹ lọ, ẹ lè ju Ìlàró lọ àbí kankan bẹ́ẹ̀ yẹn. Ìlàrò lábẹ́òkúta Mo rí lè mọ ogbó bẹ́ẹ̀ yẹn o. ó ti ṣọ́ pé kì í ṣe ó dà pé kì í ṣe Yorùbá ẹ má parọ́ Mo jẹ́ kí n ṣe Yorùbá. ẹ ṣe Yorùbá Èmi ẹ nà ọmọ bo ni yín mo ti gbọ́ sẹ́, má wọ̀ ọ́. Ẹ wo orúkọ mi. ọmọ ẹ̀yin ọmọ kóòtù òjíire àwọn Fúlàní ti ṣáwọn ti pọ̀ ju àwọn ọmọ Yorùbá gan lọ báyìí ṣáwọn àjòjì ó ti pọ̀ ju onílẹ̀ lọ báyìí wọ́n wá fẹ́ gbalẹ̀ lọ́wọ́ onílẹ̀. bàbá ms àwọn Yorùbá tó dẹ̀ wà láàrin oko yẹn àwọn Fúlàní ti pa wọ́n tán kàkà kí dìdì ni wọ́n kọ́ lọ máa ṣoògùn ṣọ́ọ̀ṣì ni wọ́n ń ṣe kiri nínú oko wọ́n tún gbé ṣọ́ọ̀ṣì lọ bá wọn tí yín ti ta wọn ò gbé ẹlẹtírísì wá bá yín nínú oko ẹ tún wà ní oko wọ́n ń gbé ṣọ́ọ̀ṣì wọ́n ń gbé mọ́ṣáláṣí wá bá yín. wọ́n sì máa jí kán tó pa wọ́n tán wọ́n á máa kú bíi 15 wọ́n máa jí. imagine. Mr. Dauda ó dà pé ẹ kì í ṣe Yorùbá o. Ẹ ṣọ́. ṣe ẹ yẹ ẹ̀ka àyà yẹn. Àyà o. tó wà lójú screen. Ẹ gbọ́ nǹkan tí mo sọ fún mi, ẹni kékeré ń ka nǹkan kan kí n fi bojú àbí kílẹ̀ sọ. Ẹ̀ka fatia kẹ́ fi bọ́ọ̀lù. Mo ní mo lè rí nǹkan fa ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ fi mi ṣe. Ẹ nà tẹ́ bá ka fatia ó máa ṣe. Nǹkan tẹ̀ ń ṣe omi. Ẹ gbọ́ ṣe fún yín pé méjì. Fóònù kan mò ń lo, mo need fóònù méjì. All right, kò sí wàhálà. Ẹ jẹ́ ká. Táàkì mo rí dáadáa ni o, tẹ́kù wà ẹ má wọrí, a máa kà á fún yín. MS Baba, does he wear glasses? If he wears glasses, color mu glasses wọn wá. We can wait. Mo lie down ni mo lie down, mo cross leg. Mo dey rang back. So I lọ mú glasses in now. So ṣe fẹ́ máa waste time wa ni. This thing is very clear. This thing is very clear. Comment section, show clear àbí kò clear. Comment section. I can see the comment section, but I can't see that white. Ẹ má worry. You can read, go ahead. If I see, I will tell you. Kò sí wàhálà. Ẹ jẹ́ ká wá kà fún wọn ká tó drop wọn. Ẹ jẹ́ kán gbọ́ nǹkan tó wà níbẹ̀. You understand? So actually mi bá ní kẹ́ tan kámẹ́rà kí n wá fi glasses tèmi kí n fi síbi fóònù mi. Ẹ lè rí through glasses mi, but ó tún possible kẹ́ tún máa rí. MS Baba, ṣé mo lè béèrè nǹkan lọ́wọ́ yín? Kò ní ìjẹ́ ká ka Quran. School lẹ́yìn lọ náà. Ẹ má worry, ẹ ṣe fi school. No, let's start from the school lẹ lọ. I ṣe fi school tí mo lọlẹ̀. No. What should we go? Big Joe ẹ bá mi kà.
Okay. Quran Tafeka náà ní Quran 4 verse 49, right? Àbí 89. 489 ẹ máa gbọ́ o. Ó ní they wish you disbelieve as they are disbelieved. Ó ní àwọn mùsùlùmí wọ́n rò wípé kí they wish wọ́n rò wípé kí ẹ ya aláìgbàgbọ́ gẹ́gẹ́ bí àwọn náà ṣe ya aláìgbàgbọ́. Ìyẹn ni pé àwọn tí ò kìí ṣe mùsùlùmí wọ́n rò lọ́kàn wọn pé ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí yìí káwọn náà ti ẹ̀ join wa káwọn náà di aláìgbàgbọ́. Ẹ tẹ̀síwájú. So you may all be alive. So kí gbogbo wa o kí a lè jọ rí bákan náà. So bí mo ṣe jẹ́ kèfèrí yìí sìn kèmí náà rò pé ẹ̀yin mùsùlùmí kẹ́yin náà jẹ́ kèfèrí kí a lè jọ di ẹgbẹ́ kan náà ká lè jọ káńkò. So do not take them as allies unless they emigrate to the cause of Allah. Allah wá ń sọ fún ẹ̀yin mùsùlùmí pé ṣé ẹ rá àwọn kèfèrí yẹn o àwọn tí ò kí ń ṣe mùsùlùmí yẹn o ẹ má mú wọn ní ọ̀rẹ́ àyò àyàfi tí wọ́n bá wá sí inú Islam nítorí ẹ̀sìn Allah tán di mùsùlùmí. But if they turn away. Lẹ́yìn tán wá ti di mùsùlùmí yẹn tí wọ́n bá tún wá yí padà páwọn ò ṣe ẹ̀sìn Islam yẹn mọ́ Kùránì là ń kà fún yàn. Then seize them. Ẹ gbá wọn mú. Whenever you found them. Kẹ́ ẹ dẹ̀ pa wọ́n kẹ́ ẹ bẹ́ wọn lọ́rùn pẹ̀lú bísímìláì Allahu Akbar níbikíbi tí ẹ bá ti bá wọn kẹ́ ẹ pa wọ́n. And do not take any of them as allies. Ẹ gbọ́dọ̀ mú ọ̀rẹ́ àyò kankan nínú wọn ẹ dẹ̀ gbọ́dọ̀ wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ wọn ẹ pa wọ́n ní ibikíbi tẹ́ bá ti bá wọn ẹ pa wọ́n. Mr. Dauda nǹkan tó wà nínú òwe yín tá a bá kà fún yín lárúbáwá ń sìn àmì lè máa ṣe. So Mr. Dauda ṣé ẹ rò pọ́ lọ́run tó dá wa lè sọ̀rọ̀ yìí. bí báwo àwọn èèyàn ló kọ gbogbo nǹkan tí gbogbo wa kàn kẹkọọ ivory kan ju ó dàbọ̀ ẹbẹ lómi sọ̀rọ̀ ẹ ṣe. ọpọlọ ẹ ti dọ̀ yìí àbí kó pọ́síbù kán dẹ̀ máa gbapá lórí ẹ̀ àgbo ẹ̀ wọn kò tí wù àgbo tí bọ̀bọ̀ yẹn máa lò. No Fúlàní afá kan ń bọ̀ lókè. Fúlàní ẹ mọ̀ rí pé kò ń ṣe ẹni tó serious ẹ rí tó lóun láì dàn ó fi wá ń pa ní bí ìgbà tó jẹ́ pé kò tèkẹ kò káùntì nǹkan kan ní bóyá máa ń ṣe nìyẹn kò ń ṣe alákọ̀ọ́kọ́ ẹ̀ ń bíbà ẹ máa ti gbọ́ nínú nǹkan tó ń sọ bí ìgbà tó kàn fi wá ń jẹ pepper soup ni irú ẹ̀kọ́ ló ń bá wí kán gbà fàgídí sókè ẹ ṣe jàre. tó bá ń ṣe báyẹn èèyàn wa ara wọn ló ń ṣe bá a ṣe ń ṣètò yìí wọ́n ń wò wá ní YouTube wọ́n ń wò wá káàkiri àwọn èèyàn ń fi speaker play ètò wa so táwọn bá ń ṣe nǹkan táwọn ń ṣe yẹn kan máa ṣe ara wọn ló ń ṣe àṣírí wọn ń tú sí náà nìkan táwa náà fẹ́ ká ṣe àwa náà fẹ́ ká ṣírí wọn tú ni náà ṣe understand so kọ́ máa ṣe àwọn náà máa rí pé èyí pẹ̀sìn Fúlàní lẹ́sìn yìí bẹ́ẹ̀ ni ẹ̀sìn Fúlàní ni ẹ̀sìn àwọn apààyàn ni gbogbo àwọn Boko Haram yẹn Muslim ni wọn gbogbo àwọn mùsùlùmí pátá ló ń pààyàn àwọn àfáàtẹ̀rí yẹn kò sí tí ó ti pààyàn rí inú wọn kàn ra dẹ́mọ́ ẹ̀wọ̀n. òun gangan làwọn Fúlàní ń wá àwọn gangan làwọn bandit ń wá irú wọn ló máa kọ́kọ́ padà nù. So Mr. Oye Mike. ms èmi ò pààyàn rí o èmi ò pààyàn rí kí tó fi Islam lẹ. àwọn àfáà yẹn pààyàn apààyàn ni wọn ẹlòmíì tí ó bá pààyàn apààyàn sápa sáyé oríṣiríṣi pípa ló wà kí wọn máa parọ́ fáwọn èèyàn náà ó ń pa wọ́n lápa sáyé ni. Oye Mike. ẹ rọra ẹ pé tó ẹ gbọ́ mi. Yes sir à ń gbọ́ ìgbà. nǹkan tí mi fẹ́ sọ ni wípé bàbá àfáà Ìzà tí wọ́n wọlé lẹ́ẹ̀kan tí ẹjọ́ ń sọ̀rọ̀ bí àwọn yòókù bó ṣe ń bá wọn sọ̀rọ̀ ni mi fẹ́ sọ̀rọ̀ lé lórí. tẹ́ bá fẹ́ change èèyàn kó má ṣe Islam mọ́ bó ṣe ń bá wọn sọ̀rọ̀ yẹn kó lè jẹ́ kéèyàn kó má ṣe Islam mọ́ torí àwọn náà wọ́n kàn bú wọn wọ́n sọ̀rọ̀ tó dá sí wọn. bàbá àfáà Ìzà yẹn wọ́n sọ kan wọ́n bú wọn rárá tẹ̀fi wọn kúrò mẹ́. bá àwọn yòókù tó ń sọ̀rọ̀ lé wọn lórí wọ́n kàn bú wọn ni wọ́n sọ̀rọ̀ tó dá sí wọn. so yẹn ni mo fẹ́ kẹ́ address. bàbá ṣẹ́rí bọ́n ṣe yẹpẹrẹ obìnrin. mo gbọ́ bọ́ wọn. Exactly.
ẹ̀rí mọ́ ṣe ẹ̀sìn yẹpẹrẹ obìnrin míì mọ̀ bóyá ti come across ẹlẹ́hàá kan tó ń sunkún báyìí ó máa yẹn fa bra yọ ni. ìyá múlíká táwọn ẹ̀ bá ti wá bá ti give advice by ẹ má máa jẹ́ ká lọ́ǹgẹ̀ àti gbọ́ nǹkan tó ń sọ so àwọn tó bá jẹ́ gbúròyàn náà a máa sọ fún wọn pé ẹ jọ ẹ ká ṣe díẹ̀ ṣe understand so téèyàn bá ti wá táàfà àbí mùsùlùmí bá ti wá síbi tí ò bá ti bú wa so kò ní ìpáwa náà bù. àbí báyìí ṣe ń sọ̀rọ̀ ní ìsìn báyìí ẹ̀yìn explain everything ẹ̀ẹ́dẹ̀ bu anybody. ẹ ṣe gan ẹ ṣe gan Mr. Oyi. so ọmọ àṣìbí ẹni ẹ ò sí bẹ́ẹ̀ ẹni ẹ yìí sùn. èmi ní testimony o pẹ̀lú nǹkan tí ms baba sọ ń sìn wípé wọ́n pa òótọ́ ni mo wá rò pé ms baba yìí máa yí àjẹ́ ni máa yí o tàbí ṣóṣó lọ́ máa ń pe kínní ó tó mà ní àwọn àáfàá máa ń pa ó ń pa àwọn èèyàn gan because èyí tó ṣẹlẹ̀ sí ọ̀dọ̀ tèmi gan tí mo fi Islam yẹn sílẹ̀ gbogbo àwọn ọmọ kéékèèké tó máa ń kó lọ sílé kéwù yẹn ìgbà tí wọ́n ṣò àáfàá kan nínú mosque èèyàn ọmọ 16 ló ti bá sùn ọmọ mẹ́ta wà ń bẹ tó jẹ́ pé ìyá kan náà bàbá kan náà ló bí wọn bóyá bíi 3 years ago mi mọ̀ bóyá anybody lè come across ẹ̀ wọ́n ṣò ẹ̀ báyìí wọ́n ṣò ẹ̀gbà tó ń arrest ẹ̀ àwọn abí ọmọ ń sunkún ni ó yẹ wá sọ fún mi ó yẹ wá sọ fún mi ṣé mùsùlùmí ò kì í ṣàpàyàn nìyẹn ṣé ọmọ kan kọ́ ọmọbìnrin kan ló wà lórí ayélujára láti bí ìjẹta bí ìjẹrin èyí lèmi ṣẹ̀ṣẹ̀ wò tán ló lọ para ẹ̀ wípé bọ̀bọ̀ kan wà lórí ayélujára yìí tó lóun fẹ́ kọ́ wọn ní bọ́n ṣe máa make owó lórí online tó wá ní kó wá bá oníbì kan lótẹ́ẹ̀lì ní àwọn ìlú Ìgbò yẹn ọmọ yẹn láti ṣe fídíò ó dẹ̀ ṣàlàyé bí gbogbo everything ṣe ṣẹlẹ̀ ọmọ yẹn lọ para ẹ̀ bẹ́ẹ̀ náà lè jẹ́ pẹ̀lú àwọn àáfàá yẹn náà nìyẹn ẹlòmíì á máa ṣe skánskan nílé ọkọ ẹ̀ ọ̀hún ní mọ̀ wípé nǹkan tí àáfàá ti ṣe fún láti kékeré òun ló ti change system ẹ̀ tó ń ṣe bí oníhànrànhànràn ẹlòmíì máa ti lọ ṣera ẹ̀ léṣe so many things ló ń ṣẹlẹ̀ àwọn àáfàá yẹn ojoojúmọ́ ló ń pààyàn sáyé mú ṣẹ̀ṣẹ̀ science mú ẹ̀ṣẹ̀ gbà ní wípé òótọ́ ni àwọn tó ń pa sáyé ní sàkání mi gan kò ọ̀hún ṣe mẹ́rin ọ̀hún ṣe mẹ́fà torí ẹ̀ ló jẹ́ pé mò ń gbàlájọ ẹ̀ tí bá tún máa táyé wá mi ò gbọ́dọ̀ yà ní sàkání Islam torí èmi náà mo go through ẹ̀ lọ́wọ́ wọn ẹ jẹ́ kẹ́lòmíì sọ̀rọ̀. ṣé ìyá wa wọn ṣe ń pa àwọn èèyàn sáyé nìyẹn. ọmọ àsánì ẹgbọn sókè. ọmọ àsánì àbí pé orúkọ wọn ok ẹjá gbà wọn yàn sókè. Evangelist Elijah kí ló ń wá lórí platform wa.